káàbọ̀ padà o ó ti bó ṣe wà yìí ẹ bá ń gbọ́ sọ́kọ́tọ̀ yọkọ́tọ̀ àti lè sọ́kọ́ yọkọ́tọ̀ mẹ́rin ká parọ́ ẹ máa sáré fún mi ìṣẹ́jú bíi méjì kan ẹ bá ń gbé àlùbọ́sà yẹn a gbọ́dọ̀ steam àlùbọ́sà mọ́ àlùbọ́sà yẹn ò gba táìmù tiẹ̀ sẹ́yìn pé ẹ̀fọ́ ti jiná báyìí a kàn wá dá àlùbọ́sà yẹn lé lórí báyìí. Wow. A dá àlùbọ́sà yẹn lé lórí báyìí. A dá lé lórí. A dá lé lórí. Sẹ́yìn bá ti dá lé lórí báyẹn a kàn rà fún wa bíi 1 minute. Kó kàn fi ṣe kí ni? Kó kàn fi steam mọ́ ní ara. Ohun tó máa tí ẹ̀fọ́ ọgbẹ́nu sókè tó máa dùn jẹ òun náà ni ẹ̀kọ tútù ẹ̀kọ eléwé ló máa dùn jẹ ẹ bá gbé ẹ̀kọ ẹ bá fi sí ẹ bá ń gbé sẹ́nu ẹ máa ṣe kí ni ẹ máa gbádùn ẹ tẹ bá rí ẹ̀bà tútù tẹ bá su ẹ̀bà yẹn ẹ̀bà tàná tẹ bá su ẹ wá fọwọ́ tẹ̀ láti fọwọ́ tẹ̀ lé ẹ wá bùlé lórí ẹ wá máa gbé tí àwọn abọ́ni sókè báyìí ẹ wá máa jẹ àbí kẹ́ rí iyán tó fẹ́lẹ́ tẹ bá rí iyán tó fẹ́lẹ́ tẹ bá gbé sí tẹ bá fi ṣe bẹ́ẹ̀ yẹn in fact àwọn èèyàn máa wò pé ọmọ olúwo ni ẹ ọmọ Ọ̀ṣun lèmi ọmọ ìrẹsì òbí ọmọ Arégbodò dájọ́ eégún níjọ́ tá a bá ti mọ̀ pé Ìgbòdo ti fẹ́ jáde báyìí wọn là máa dájọ́ eégún wa torí láti mọ̀ pé everybody ẹ jẹyán tí wọn fi máa kí wa ní ọmọ ìrẹsì òbí ọmọ Arégbodò dájọ́ eégún táìmù yìí náà la máa dájọ́ eégún Ìgbòdo tí ṣe kí ni ó ti ń jáde ó ti ń bọ̀ ní ọ̀nà ẹ̀rẹ̀ mọ́tò gbàgbé èmi lọ́mọ Ìlọrin Àfọ̀njá ẹnu dùn juyọ̀ ìlú tó tóbi tó báyìí tí ò ní eégún ẹ̀sìn ní eégún wa ọkọ̀ ń lo ro bẹ̀ ẹ̀ mọ́ gbàgbé mo ní ilé tó pọ̀ ní ìpínlẹ̀ Kwara Ìsánlùsìn ilé bàbá mi ni Ọ̀fà èmi náà máa pè ní ọmọ ọlọ́fà mọ́jọ ọmọ Ọlálọ́mí ọmọ Abisujoko Ìjàkadì ń lo ro tọ̀fà èmi náà kí bẹ́ẹ̀ ọmọ Ọ̀fà ẹ̀hún náà ni mí tẹ́ bá dé Òmù Àrán náà àwa náà ni tẹ́ bá dé ìlú Èsìẹ́ àwa náà ni tẹ́ bá dé ibẹ̀ ògùnfin tẹ́ bá wá dé akóbẹ̀ yà padà sí Ọ̀yọ́ Aláàfin tẹ́ bá dé bibẹ̀ àwa náà ni bí ògo ṣe kí ni bí ògo ṣe ń jẹ títí Ọlọ́run ẹ wo kò sí ìlú tẹ́ pé mi sí tí mi ò sí níbi ibẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ọmọ ajẹ́kàtán ká tó mú kọ ìyẹn gan sí àwa ní ìlú bàbá mi Ẹgbẹ̀jú Ògbómọ̀ṣọ́ lóògùn ọ̀fẹ́ ìlú bàbá mi ìlú yẹn òun náà ni ìlú bàbá mi òun náà ni ṣé ẹ ti rí báyìí mo rò pé lẹ́ẹ̀fí fún yín sí don't disturb ni ṣé don't disturb lẹ́wà bí sí báyìí tó tún wá rìn jáde àmì ní máa aláwọ̀ yín kẹ́ máa wá bí mo ta pé fún yín ni wọ́n máa disturb wa. ẹ má bínú bàbá. ó ní ṣé ẹ ti rí báyìí ẹni kó ti ṣe mọ́ àbí kò ṣe mọ́ báyìí tẹ́ bá ń jẹ ẹ̀fọ́ yóò máa ṣe kàrá yóò máa ṣe mọ́ ṣe ti rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ti kì í. ṣe ti rí báyìí. àwa sí kí ni àwa yẹ ná nídìí ẹ nídìí rẹ̀. ó yẹ ká fún mi ní award ọbẹ̀ ẹlẹ́fọ̀ọ́ gbẹnu òkè àwa sọ a ti sọ kalẹ̀ ṣé a rí bá a ṣe sọ yẹn tó fi máa lo 1 hour bí ó ṣe máa sọ nìyẹn torí àwọn kòkó àdáyébá tí àwọn bàbá wa ṣe kí ni tí wọ́n ń lò kí wàá la fẹ́ fi ẹ̀fọ́ kí la fẹ́ fi jẹ ìwọ tó wà kàn suggest kí lọ́rùn pa fẹ́ fi jẹ sáré rò kí la fẹ́ fi jẹ sẹ́bà ni séyàn ni sẹ́kọ̀ ni séwùfú ni. ẹ kọ́mẹ̀tì ẹ káwọ kí lọ́rùn pa fẹ́ fi jẹ ẹ káwọn èèyàn kọ́kọ́ wò pé kí la fẹ́ fi ẹ̀fọ́ yìí kí la fẹ́ fi jẹ wọ́n tẹ́ bá fẹ́ fi jẹ mọ́ bù lọ́tọ̀ọ̀tọ̀ ẹ bù sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní àbí ká bù lé lórí
ẹ jẹ́ ká máa wò ó kí n fi gbé nǹkan tá a fi jẹ wá mi ìfẹ́ kán rí nǹkan tá a fi jẹ. ó yẹ suggest kí la fẹ́ fi jẹ. ẹni ní ẹ̀kọ́ ni o. ó ní ẹ̀kọ́ ni kí la fẹ́ fi jẹ kí lẹ lómi tó rò pa fẹ́ fi jẹ. ẹni sọ pé ẹ̀kọ́ kán wá tọ́ ọbẹ̀ sí ẹ̀gbẹ́. pé kán fi jẹ ẹ̀kọ́ kán wá tọ́ ọbẹ̀ sí ẹ̀gbẹ́ rẹ̀ ṣé ẹ̀kọ́ ló pọ̀ jù báyìí. ẹ̀kọ́ lẹ́nu náà dákọ̀. ẹ̀kọ́ kí wàá la fẹ́ fi jẹ o gbogbo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ẹ wò ó ẹ̀kọ́ eléwé ó yẹ kẹ́ pàtẹ́wọ́ fún mi ní ó yẹ kẹ́ pàtẹ́wọ́ fún mi ṣé ẹ ti rí báyìí ẹ̀kọ́ eléwé la fẹ́ fi jẹ ẹ̀kọ́ yìí gan ti ń dá mi lọ́rùn láì tiẹ̀ ti bu ẹ̀fọ́ lé láì ti bẹ̀fọ́ lé lórí ṣé ẹ ti rí báyìí mo jẹ́wọ́ pé ọmọ Ọ̀ṣun mo jẹ́wọ́ pé ọmọ Ọ̀ṣun ni mí ó yẹ ká bu ẹ̀fọ́ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Ọlọ́run wò fojú tó rí àwọ sáà ní gbé ọbẹ̀ sílẹ̀ lẹ́ẹ̀ báyìí ẹ wàá bá ń gbẹ́kọ̀ọ́ ìdání kó má lọ dànù àbí iná ti tán di rẹ ẹ ká bù ú lé lórí kó má lọ da ẹ̀fọ́ gbẹ́nu ókè àwa bù sẹ́gbẹ̀rẹ̀ báyìí jẹ́ mọ́ ẹja. ẹ̀yin ọmọ mi lẹ́yìn náà bá ṣe tán agbẹnu òkè ẹ̀yin náà gbẹnu òkè o ẹja dé ẹ bá ń gbé dání ẹjẹ ń sọ kó mọ́ gbẹ àwọn míì lè bàjẹ́ wọ́n lè ní wọ́n jàsà jẹ́ mo ṣe mistake gan ni ó yẹ kí n fi lúbúlúbú ojú ọlọ. ó yẹ kí n fi lúbúlúbú máa bá mi ẹgbẹ́ yìí sí. ó yẹ kí n fi lúbúlúbú. ẹ ọmọ mi ẹ̀wọ̀n bínú bá ń gbé nǹkan mi. bàbá kẹ́ tó máa jẹun lọ. bẹ́ẹ̀ni. àwọn àgbẹ̀ wọ́n ní nípa ọ̀rọ̀ tẹ́ sọ lánàá inú wọn dùn gan-an wọ́n wá ní ká bùn yín ká gbé ẹ̀bùn wá fún yín. wọ́n ní ká gbé ẹ̀bùn wá fún mi. bẹ́ẹ̀. ṣé lónìí àbí ńjọ́ wo. lónìí ó ti wà ńlẹ̀. ẹ̀bùn ti wà ńlẹ̀. ẹ̀bùn ti wà ńlẹ̀ báyìí wọ́n ní ká gbé wá fún yín láti àwọn àgbẹ̀ ìlú rẹ̀ sí. àgbẹ̀ ìlú rẹ̀ sí. ìlú tèmi ẹ̀kọ́ pẹ̀lẹ́gbẹ́ sí. wọ́n ń gbé bọ̀. kí ló wà ń bẹ́ẹ̀ iṣu náà ló máa jẹ́. ọ surprise ni. iṣu ló máa jẹ́. ọ̀rẹ́ o. èmi nìkan tán àbí gbogbo ìlú. ẹ̀yin nìkan ni o. mo ń bọ̀. ọlọ́run fi mọ rírì nǹkan tẹ́ ẹ sọ pé àwọn àgbẹ̀. èwo lélẹ̀. ọtí ẹlẹ́rìndòdò. ọtí ẹlẹ́rìndòdò kọ́ lélẹ̀ o 8 p.m. 8 p.m. ló lánàá bàbá. àgọ́ yẹn ká bá wọn polówó rẹ. 8 p.m. èwo tún lélẹ̀ yìí. ṣé mi nìkan bára èmi àtàwọn aráàlú wa. èwo tún lélẹ̀ yìí. náà bí dání lọ́la. tó wẹ̀ èmi nìkan tán mọ̀tínà tútù gbogbo ẹ̀jẹ̀ tó tó láyé yìí ò sí. ó dà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin àgbẹ̀ tí ìlú rẹ̀ sí àròkọ bọ́dúndé o mo dúpẹ́ fún ohun tẹ́ gbé fún ẹ mọ̀ pé àsìkò òjò ń la wà yìí pé kí n máa tọ́ kí n máa ta sára kí n máa ṣe kí ni n ò tí ì já lóòótọ́ o. Ọlọ́run o gbogbo ọmọ Nàìjíríà ti rélé yìí máa lálejò àlejò wà mí wá Ọlọ́run o ẹ ṣeun o mọ̀tínà. wọ́n pín pé ní bàbá. mọ̀tínà tútù.
ó máa ló jẹ ẹ̀kọ́ ẹ̀yin tẹ́ wò wá ẹ bá wa share program yìí mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó fi ẹ̀mí ìmoore tí wọ́n fi hàn pẹ̀lú nǹkan tá a ṣe ní àná àdúpẹ́ o ẹ̀yin tẹ́ máa ṣe fún ti tòní náà àdúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin àgbẹ̀ Kwara àgbẹ̀ Ọ̀ṣun gbogbo ẹ̀yin àgbẹ̀ tẹ́ wà Nàìjíríà ẹ rí i pé àwọn àgbẹ̀ ti ìlú rẹ̀ sí àwọn ni wọ́n ti ṣe lé ẹ̀yin tó kù náà tó bá wù yẹn ṣe tó bá wù yín ẹ mọ̀ ṣe èmi kàn ṣe tèmi torí pé àjọ jẹ́ àgbẹ̀ èmi ni lọ́ọ̀yà àwọn àgbẹ̀ èmi ni lọ́ọ̀yà àwọn àgbẹ̀ fúdì èyí ẹ wá jẹun o ẹ̀kọ́ mẹ́ta àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn wọ́n á ní ẹ̀kọ́ mẹ́ta kì í jẹ́ ká tí mẹ́ta nílé ayé mẹ́ta ní òpó ayé torí ẹ̀ làwọn náà fi ń jẹ ẹ̀kọ́ mẹ́ta lọ́jọ́ ti tòní o á jẹ pẹ́ o á jẹ tọ́ o wọ́n pè é ẹ̀fọ́ kí la pè é gbẹnu òkè ẹ̀fọ́ gbẹnu òkè. ó ní. ẹ̀fọ́ kí la pè é. ẹ̀fọ́ gbẹnu òkè. ẹ ti rí kì í ṣe pé kàn jẹ báyìí ẹ ti rí báyìí kì í ṣe pé jẹ báyìí ẹ sì báyìí. gbẹnu sókè jẹ ni. àlùbọ́sà rẹ ní ẹ ti rí àlùbọ́sà yẹn wà mẹ́. A dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun gan o èmi náà mo ti fún yín ní àwọn náà fi lè jíṣẹ́ ńlẹ̀. sẹ̀mú ẹ má tọwọ́ dá orílẹ̀ ló ń pè ní ṣàkì. ṣáàkì ẹ̀dọ̀ ẹran àti pálá. ẹ̀hún ẹ̀fọ́ yìí ọ̀dọ̀ girama mi torí àwọn èèyàn máa wò pé níbo mo ti rí ṣe níbo mo ti mọ̀ ọ́ ṣe girama mi ló máa ń sè é. ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Ọ̀ṣun wọ́n máa ti ọjà Lámísìdé àbí là ó ní àwọn kìnìún kan book of record ṣé Guinness ní àbí Guinness pọ̀ Guinness Book of Record. ó yẹ ká fún mi láwọ̀dù ó tó bẹ́ẹ̀. ẹ̀fọ́ gbẹnu sókè. bẹ́ẹ̀ tó ṣe ẹ̀fọ́ gbẹ́nu ó pè tó dẹ̀ jẹ́ tó fi jẹ̀kọ́ mẹ́ta mo ṣe ọbẹ̀ wọlé láti lánàá ewédú alásèpọ̀. mo ṣe gbẹdúrà lásìpọ̀ bẹ́ẹ̀ lọ́la mi ò bẹ́ẹ̀ wọn máa ráyè wá bí lọ́la ni. bàbá à ń bọ̀. bá ní àwọn ọbẹ̀ kan wà tí ẹ máa sè tí ò ní náà lówó bí ọbẹ̀ wo. lásìkò tá a wà yìí ilé lásìpọ̀ tó bá fẹ́ kọjá ìyá rẹ o ọ lè sè é tí ò ní náà lówó. ẹ̀fọ́ gbẹ́nu sókè tá a sè é.
àgbà. káwọn èèyàn pè mí ní olóúnjẹ ìyá nígbà táwọn àgbẹ̀ kára kan tó máa pa àgbẹ̀ mínú o yóò ṣiṣẹ́ kò ní lè jẹun kò ní jẹun gidi. kò ní lè gbádùn ara rẹ̀ ọlọ́mọ báyé mi jẹ́ àmín. má ṣe kí ni màá jẹun màá dára sí ó ní. Gbẹnu sókè. ẹ̀yẹ́ wọn mi ń jẹ ìdùn. tí obìnrin tí ò tí ì máa rí tó bá jẹ ọbẹ̀ yìí yóò fẹ́ ta títí alẹ́ mi ò tí ì máa rí ni yóò ta tì mí lọ́rùn ni ìyàwó mi lórí iná dídá ló ṣe fẹ́ mi. lóòrùn pé mo ń ṣe Ṣèyàtì. yóò bá ní ojú láti mú ọbẹ̀ láti máa dán ọbẹ̀. láti mú ọbẹ̀ tó ní magi. ẹ wọ mi ẹ wọ ẹgbẹ́ ìjẹ́kọ́ méjì a gbọ́dọ̀ fi kíní kan kárùn gbọ́dọ̀ fi tìjú kárùn. a gbọ́dọ̀ fi tìjú kárùn ó ti ń yó. ẹ bá rí màá ṣe ẹ̀fọ́ gbẹ́nu òkè fún bàbá mi Ẹgbẹ̀jì má bá wọn ṣàṣejẹ. gbogbo sí ń jẹtọ̀ lọ́hùn ọjọ́ Friday láago 10 láàárọ̀ a máa wà live and direct ọlágọ́ Friday ni bẹ́ẹ̀ni. ẹ̀yọ́ mọ̀ mi ẹ mọ̀ wà lọ́la Ògbómọ̀ṣọ́ la máa wà Ògbómọ̀ṣọ́ lánàá lọ́la. ọ̀dọ̀ bàbá mi ẹ̀kọ́ àgbà. ìyẹn ni pé mo yó ó dé bẹ́ẹ̀. n fẹ́ kọ́ ẹ̀fọ́ ẹ̀jẹ̀ tán ẹ̀jú bá jẹ́ kó lọ bu ẹ̀fọ́ sí. adúpẹ́ o adúpẹ́ àmọ́ lóore gbogbo ẹni tẹ́ wò wá thank you very much. Bàbá ká tó parí ó ní orin nǹkan tí àwọn bàbá wa máa ń kọ láyé gbà wọ́n ní iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o kò ì pé o. orí ẹ pé òótọ́ ni láyé àwọn bàbá wa wọ́n máa kọ́ wọ́n ní iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o kò ì pé o iṣẹ́ àgbẹ̀ ó ṣe kí ni ó ṣe pàtàkì ṣùgbọ́n àárọ̀ ẹ̀yin ìjọba wa ẹ dákun ẹ ṣàánú wa ẹ ràn wá lọ́wọ́ èmi ni lọ́ọ̀yà àwọn àgbẹ̀ èmi ni ajàfẹ́tọ̀ọ́ àwọn àgbẹ̀ ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ o ẹ bá wa ṣòfin
fún àwọn tó ní ẹran ládùúgbò ká má jẹ́ kí ẹran kó gba àdúgbò kọjá mọ́. Àwọn ibi tí wọn bá ti nílẹ̀ ẹran lè máa rìn bẹ́ẹ̀, ṣùgbọ́n ibi tó bá jẹ́ new site tí wọ́n lè dáko sí, ẹlòmíì wà ó lẹ́ran, ẹran ò ní sùn ní ilé rẹ̀, ẹran ó wá síwájú ilé ẹni ẹlẹ́ni yóò lọ yàgbẹ́ síbi bẹ̀. Wọn ò dẹ̀ lè bá gbẹ́ni ẹ̀ wà máa ṣe wàhálà láìsí ẹran, ṣùgbọ́n torí ìfẹ́ pé àfẹ́ kádùúgbò bàjẹ́ wọn ò ní lè sọ̀rọ̀, ṣùgbọ́n ó ń dùn wọ́n sínú. I am the lawyer fún gbogbo àwọn àgbẹ̀ pátápátá. Ẹ̀yin àgbẹ̀, ẹ mú iṣu wá, ẹ mú àgbàdo wá, ẹ mú ọkà bàbà wá, ẹ gbé ìrẹsì wá, owó tẹ́ máa san lóṣooṣù nu. Èmi ò gbowó, ẹ gbóúnjẹ wá, èmi ni àgbẹ̀, èmi ni lọ́ọ̀yà àwọn àgbẹ̀. Àgbẹ̀rògùn ó bọ́dún dé o, wọ́n tún wá máa kọrin kan jẹ́ rántí fún àwọn ọmọ kékeré. Bàtàrẹ́ àdún kókó ká tó ọba àmọ̀wé rẹ̀, bàtàrẹ́ àdún kókó ká tó ọba gbájúmọ́ kò rẹ̀, bàtàrẹ́ àwọ̀ sẹ̀rẹ̀ nílẹ̀ tó ọba gbájúmọ́ oko rẹ̀, bàtàrẹ́ ó ṣe kókó wà ó bàtà yahoo tó ọba gbájúmọ́ kọ́rọ̀ oko mọ́ aṣọ ó máa pọ́n ni. Ẹ rí i pé láyé àwọn àtijọ́ aṣọ àwọn bàbá wa máa pọ́n ni, ṣùgbọ́n láyé ìsìn aṣọ àwọn àgbẹ̀ ó pọ́n, aṣọ àwọn àgbẹ̀ máa ṣe kiri ó máa neat ni. I'm the lawyer of Agbe. My name is Omoba Abiodun Kehinde Philip. Bye bye for now. Bye bye.